Súfí. Súfí. Ètò jẹ́ kí a fẹ́ tírìtì tọ́pìkì yìí. Nǹkan tó jẹ́ tá a fẹ́ fi tírìtì tọ́pìkì yìí. Òun ni wípé à ń rí ọ̀bàyéjẹ́. Ó ní pé à ń rí ọ̀bàyéjẹ́. Tí ọwọ́ Ọlọ́run ìtẹ́. Tí ọwọ́ Ọlọ́run kì í tẹ́. Tọwọ́ ìjọba lè tẹ́. Tọwọ́ ìjọba lè tẹ́. Tí ó sì mọ̀ ní ó ń Súfí làwọn. Tí ó sì mọ̀ ní ó ń Súfí làwọn. Táà dẹ̀ mọ̀ pé tí ń ṣe yẹn ò sínú ẹ̀. Táà dẹ̀ mọ̀ pé tí ń ṣe yẹn kò sínú ẹ̀. Àwa rí ọ̀bàyéjẹ́. Àwa rí ọ̀bàyéjẹ́. Tọwọ́ Ọlọ́run ti tẹ̀. Tọwọ́ Ọlọ́run ti tẹ̀. Tó ti kú. Tó ti kú. Àtèyí tọwọ́ ìjọba tẹ̀. Àtèyí tọwọ́ ìjọba tẹ̀. Bí Abdulrahman yìí. Bí Abdulrahman yìí. Ramani. Ramani. Alápàtà yìí. Alápàtà èèyàn. Tó jẹ́ sí pé àwọn èèyàn wá fi ń tì sí Súfí. Tó jẹ́ sí pé àwọn èèyàn wá fi ń tì sí Súfí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lòdò tẹ́ ń ṣe Súfí wọn lè fòdó ṣe Súfí. Ọ̀tọ̀ ni mímọ́, ọ̀tọ̀ ni Súfí ò rárá, ìkankan ní gbogbo ẹ̀. Tó bá ní mímọ́ ò lè kọjá. Ẹ wá gbọ́n tí bàbá wí, ẹ̀yin ọmọ kéwú. Ṣé ẹ rí mo fẹ́ fi gbogbo ẹnu sọ fún yín báyìí? Wípé gbogbo ẹni tí ń tako Súfí lónìí pátá, àwọn àfáà wọn ti ṣe Súfí rí. Wọn wá ṣe Súfí rí, wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà tó ṣe Súfí. Àgbọ̀n torí wípé àwọn kan ṣe rádaràdá wípé àwọn ní Súfí láwà ní kò sí Súfí mọ́. Àṣẹ bẹ́ẹ̀ nìkan náà ṣe rádaràdá tó wọnú Sambisa lọ. Kí ni wọ́n ń pè é? Ẹ ń bọ̀ wá, kèyí tó wọ Sambisa lọ yìí inú gbó, Boko Haram kí lọ̀gá wọn jẹ́. Ṣèkáwù tí sọ pé inna àkídàtànà, àkídàtù ahli sunna wal jamaa. Tó ní àkídà táwọn fi ń pààyàn. Àkídà ahli sunna wal jamaa ni. Sáàgbọ̀ tó dẹ̀ ká lọ pé kò sí súnà. A mọ̀ ìyànjú ẹ̀ ni, ẹ wá gbọ́ bí ṣe àdámọ̀ ti ìyànjú ẹ̀. Ọya, àwọn ẹbí Hafsat. Àwọn ẹbí Hafsat. Ọlọ́run kó rọ̀ wọn lójú. Ọlọ́run kó rọ̀ wọn lójú. Èyí tí Ramani ṣe tó dá lóró. Èyí tí Ramani dá lóró. Ọlọ́run kó dá ọmọ wọn yòókù sí. Ọlọ́run kó dá ọmọ wọn yòókù sí. La ilaha illallah. La ilaha illallah. Ala Muhammadur Rasulullah. Ala Muhammadur Rasulullah. Al-Fatiha. Súfí. Súfí. Ṣùgbọ́n ká lè bá gbádùn ara wa. Ṣùgbọ́n ká lè bá gbádùn ara wa. A wọnú Al-Qur'an. A wọnú Al-Qur'an. Ètò jẹ́ kí a fẹ́ tírìtì tọ́pìkì yìí. Nǹkan tó jẹ́ tá a fẹ́ fi tírìtì tọ́pìkì yìí. Òun ni wípé à ń rí ọ̀bàyéjẹ́. Ó ní pé à ń rí ọ̀bàyéjẹ́. Tí ọwọ́ Ọlọ́run ìtẹ́. Tí ọwọ́ Ọlọ́run kì í tẹ́. Tọwọ́ ìjọba lè tẹ́. Tọwọ́ ìjọba lè tẹ́. Tí ó sì mọ̀ ní ó ń Súfí làwọn. Tí ó sì mọ̀ ní ó ń Súfí làwọn. Táà dẹ̀ mọ̀ pé tí ń ṣe yẹn ò sínú ẹ̀. Táà dẹ̀ mọ̀ pé tí ń ṣe yẹn kò sínú ẹ̀. Àwa rí ọ̀bàyéjẹ́. Àwa rí ọ̀bàyéjẹ́. Tọwọ́ Ọlọ́run ti tẹ̀. Tọwọ́ Ọlọ́run ti tẹ̀. Tó ti kú. Tó ti kú. Àtèyí tọwọ́ ìjọba tẹ̀. Àtèyí tọwọ́ ìjọba tẹ̀. Bí Abdulrahman yìí. Bí Abdulrahman yìí. Ramani. Ramani. Alápàtà yìí. Alápàtà èèyàn. Tó jẹ́ sí pé àwọn èèyàn wá fi ń tì sí Súfí. Tó jẹ́ sí pé àwọn èèyàn wá fi ń tì sí Súfí. Àwa rí nínú ẹlẹ́sìn. Àwa rí nínú ẹlẹ́sìn. Tóun gbà yí pé kò sí tí ń jẹ́ Súfí. Tó ń gbà pé kò sí tí ń jẹ́ Súfí. Àsìsọ ọ̀rọ̀. Àsìsọ ọ̀rọ̀. Ọ̀rọ̀kọ́rọ̀. Ọ̀rọ̀kọ́rọ̀. Ní tí ń jẹ́ bẹ́ẹ̀ wà. Ní tí ń jẹ́ bẹ́ẹ̀ wà. Because tá a bá wà níbì kan. Torí tá a bá wà níbì kan. Tí kinní yẹn ò bá yé wa. Tí kinní yẹn tí ò bá yé wa. Ó bẹ́tà ká kú òun bẹ́ẹ̀. Ó bẹ́tà ká kú òun bẹ́ẹ̀. Ṣé ẹlòmíì ẹ rí níbi kọ́mẹ́ǹtì? Ẹlòmíì ẹ rí níbi kọ́mẹ́ǹtì. Wọ́n ní àgbákò ní Súfí. Wọ́n ní àgbákò ní Súfí. Súnà ní Islam. Súnà ní Islam. Ǹjẹ́ Súfí gidi tẹ̀ yàtọ̀ sí súnà? Ǹjẹ́ Súfí gidi tẹ̀ yàtọ̀ sí súnà? Àwọn àlàyé tá a máa gbọ́ nù. Àwọn àlàyé tá a máa gbọ́ nìyẹn. Torí ìdí eléyìí. Torí ìdí eléyìí. Gbogbo ẹ̀yin jàmáà wa. Gbogbo ẹ̀yin jàmáà wa. Ẹ̀yin tí ẹ bá ń retí ká máa tú kéwú bí Ànábì ṣe fò sókè. Ẹ̀yin tẹ́ bá ń retí ká máa tú kéwú bí Ànábì ṣe fò sókè. Ká wá lójú ọ̀run. Ká wá lójú ọ̀run. Tí tata kan wá pàdé rẹ̀. Tí tata kan wá pàdé rẹ̀. Bàtí Ànábì Yusuf. Bàtí Ànábì Yusuf. Ó wá ṣe Allahu Akbar. Ó wá ṣe Allahu Akbar. Ọ̀sán bá dòru. Ọ̀sán bá dòru. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ retí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ retí bẹ́ẹ̀. Ẹ má bínú. Ẹ má bínú. Ìtí ń ṣe ìsìláàmù lọ́wọ́. Ìtí ń ṣe ìsìláàmù lọ́wọ́. Ọ̀fà àyè gba super story. Ọ̀fà àyè gba super story. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir
الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àwọn kan wá fẹ́ ké ní wáṣlù àwọn kan fẹ́ ké tí wọ́n bẹ́ ọdẹ ìjájọ pápọ̀. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ọ̀kan tá máa ṣe lónìí bá a ti rí àwọn ọkùnrin tí wọ́n ń jáde sí láàmà rí àwọn obìnrin bẹ̀rẹ̀ tó pélé kéwùlẹ̀wà bẹ́ẹ̀ bá ti mọ Kùránì ká sí bẹ́ẹ̀ ń fẹnu ọ̀hún kọrin tí mi bá bẹ̀rẹ̀ orin báyìí ẹ ṣe bí wọ́n rìkọ́ọ̀dù sínú rẹ̀ ni ọmọ orin kọjú ẹ lórí ìlísì rẹ́kọ́ọ̀dù lọ́wọ́ ní máa kéwúké A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Yusabbihu lillahi ma fis samawati wal ardi wa huwal azizul hakim. Walladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin. Aya يسبح لله ما في السماوات وما في الأرض Ije Sufi الملك القدوس العزيز الحكيم. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. aya nǹkan kà síwájú fún mi ṣe kíákíá. وآخرين منهم لما يلحقوا به وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. وكاية تطلي ونا وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. والله ذو الفضل العظيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل. Ẹni ní farabalẹ̀ lọ́dún tó kọjá sọ bẹ́ẹ̀ lọ́dún tó kọjá a ti tú àyà yẹn fún wa a ti tú àyà yẹn fún wa níbẹ̀rẹ̀
wípé nǹkan mẹ́ta wípé nǹkan mẹ́ta ló wà níbi àyà ẹlẹ́ẹ̀kejì yẹn. ló wà níbi àyà ẹlẹ́ẹ̀kejì yẹn. yẹtìlú àléhìm ìwọ. والذي بعث في الأميين رسولا منهم ó gbé ànábì dìde láàrin àwọn èèyàn rẹ̀. يتلو عليهم آياته ó máa ka Kùránì fún wọn. ويزكيهم ó sì máa kọ́ wọn ní tẹ́síkíà. ويعلمهم الكتاب والحكمة. ó bá ka Kùránì fún wọn tán ó wá kọ́ wọn ní alkitaba wal hikma, kó tún tafsiri fún wọn kó sì kọ́ wọn ládìísì. ṣùgbọ́n wáyé zakihin yẹn kó kọ́ wọn Sufi níjẹ́ bẹ́ẹ̀. inú àwọn tí wọ́n tú bẹ́ẹ̀ Sheikh Adam Abdullahi Ilori bàbá jẹ́ ká mọ̀ yí pé wáyé zakihim yẹn ni pé kó kọ́ wọn bá ti ṣe súnmọ́ Ọlọ́run. ó jẹ́ pé ọ̀rọ̀ wa a fẹ́ mọ̀ pa lérí àyà Kùránì yẹn. tí a bá ní Sufi ò ní ìpìlẹ̀ nínú Islam a sọ fún pé àyà yẹn ni wáyé zakihim yẹn àwọn àfáà mi náà tú bẹ́ẹ̀ ẹ bá nínú tírà Mùlánà Sheikh Adam. Sufi ọ̀hún bóò ní ìrìn àjò ẹ̀ nínú Islam, ṣùgbọ́n àdíìsì táàjọ mọ̀ ẹ̀yin ọmọ kéwú sàgbẹ́lẹ̀ kéwú láwà, àdíìsì táàjọ mọ̀ ìgbẹ̀yìn súnmọ́ bẹ̀ nísìn ọyá kí àdíìsì ń. àní Umar radiyallahu anhu aidan èso qala Umaru sọ pé baynama nahnu julusun 'inda rasulillahi ọlọ́run jókòó lọ́dọ̀ Ànábì sa'ata yawmin níjọ́ kan idh tala alayna rajulun shadidu bayadi thiyabi. gbádùn ẹ̀. ìsọlá alẹ́ iná dùnú ọkùnrin kan bá yọ sí asẹ́ ìtumọ̀ kéwú mẹ́lẹ̀ kéwú. idh tala alayna rajulun shadidu bayadi thiyabi. wọ́n lọ́kùnrin tó wọlé yìí aṣọ rẹ̀ funfun àti kọyín. shadidu sawadi sha'r. ìrìn rẹ̀ dúdú gan. la yura alayhi atharu safar. wọ́n láwọn ọ̀rá pẹ̀lẹ́ àrìn àjò lára rẹ̀ torí pé bẹ́ẹ̀ bá ní ìrìnàjò yẹ kó dọ̀tí ọkùnrin ò dọ̀tí. wala ya'rifuhu minna ahadun. ẹnìkan kò sì mẹ́ra àmẹ́bí títí ń bọ̀. hatta jalasa ila an-nabiyyi. ọwọ́ síréètì ọ̀dọ̀ Ànábì lọ́wọ́ àjòkó. fa asnada rukibatayhi ila rukibatayhi. ó fẹ́ kún rẹ̀ méjèèjì ṣe déédéé kún Ànábì méjèèjì. wa wada'a kaffayhi ala fakhidayhi. ó gbọ́ ọ̀rẹ́ méjèèjì lórí kan Ànábì. wa qala ọwọ́ bí ní béèrè bíi mẹ́rin. ya èyí bọ̀ Muhammad. wá yóò ṣe ríire. ìbéèrè bíi mẹ́rin ló béèrè. níbi ìbéèrè yìí ni àwọn àfáà kọ̀ọ̀kan ti lọ. bọ́ọ̀lù yóò lè lọ yí pé kò sí Sufi nínú Islam. sákìdá bẹ́ẹ̀ ni ṣe bá fún ló kọ ni. a fún ló kọ ni. ọdọ́dọ̀ Ànábì ó gbé kú tí ékù rẹ̀ ó kọ́ wọlé tán ó pè ló kọ rẹ̀ ní tààrà. Ọlọ́run gbé sábà pé bí ọ̀nà mẹ́rin náà lọ́rùn ti pé Muhammad. ó la ọkọ̀ mọ́ ọ̀gá lérí ni ọyá bó ló wí. pé ọkọ̀ náà ya Muhammad. ó ní mo pe Muhammad ìwọ Muhammad. akhbirni anil islam. ó ní fún mi nírò nípa Islam kí ni jẹ́ Islam gan tó yẹ pé bẹ́ẹ̀ bá ṣe kò gbọ́dọ̀ ṣe nǹkan míì nítorí gbọ́dọ̀ kọ́kọ́ ṣe nìyẹn. faqala rasulullahi. ọ̀gá mi wá ń dà lóhùn wípé al-islam ètí jẹ́ Islam. an tashhada an la ilaha illallah. bá a bá rò pé ó di mùsùlùmí kéde pé kọ́ ọkọ́ síbi àwẹ̀ kọ́ wọn bá wa gbà á ó ti gbọ́dọ̀ kọ́kọ́ ní tẹsítímọ́nì pé kò sẹ́lòmíì àfọlọ́hun tá a sìn tá a gbé ọkàn lé tá a béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ìṣó. wa anna muhammadar rasulullah. ọkùnrin ìyẹn tún wá ròyìn pọ́ wọlé wá báwọn irun rẹ̀ dúdú aṣọ rẹ̀ gbogbo yóò ní ìwọ tó sì jókòó èèyàn gbọ́dọ̀ gbà yí pé ìwọ gan lòdì sí Ọlọ́run òun ni méjèèjì jẹ́ yọ̀kan èyí gbọ́ Ọlọ́run gbọ́ kó lóun ọ̀gbà nẹ́bì gbọ́ èyí gbà nẹ́bì gbọ́ kó lóun ọ̀gbọ́ Ọlọ́run gbọ́ ení. wa tuqima salat. ọkùnrin ń lọ́wọ́ nẹ́bì pé kéèyàn máa kírun wa tu'tiya zakat. kéèyàn máa yọ sàká ìṣó àfa ọ̀nà wa jìn tasuma ramadan. ká máa gba Ramadan وتهج البيت إن استطعت إليه سبيلا. kọ́ọ̀sì lọ Mẹ́kà bọ́lọ̀ bá yọ̀ǹda fún ọ
Qala. èsì tí ọkùnrin òun fọ́n gbà tánàbí dáhùn tán ni pé Sadaqta. ọlọ́gbà ẹ wò ó sì ẹni tí bíyàn ní béèrè tó wá lọ gbà ó gbọ́dọ̀ jẹ́ tíṣàyàn. Am I communicating? tí ìbá yẹ pé àwa àfáà tá à ń kọ́ ní kéwú káwọn béèrè yìí pé ma huwa an-nahar ọ̀rọ̀ an-nahru wal-qasdu wal-jiha wà nkankan káwá ní ọgbà ó túmọ̀ sí pé ẹni tó bí ọ̀hún mẹ́ntọ́ ń sọ torí tá a bá bí ọ ní béèrè má lọ gbọ́ bó ṣe kà á tán dé ànábì ní o ṣeun ọgbà ó ń tọ̀hún sọ bá ànábì pé o ṣe wà ànábì ọgbà èso. Fa'ajibna lahu yas'aluhu wa yusaddiquhu. Umaru àbí bọ́nà lọ́gbọ̀rọ̀ wá ọlọ́ṣẹ́ wá lè mọ̀ bó torí pé ibi lọ́rọ̀ yìí sì ń kọ́ fáàmù kó gbà. Qala. Ó tún wá béèrè wípé Fa'khabirni 'anil iman. fún mi náà nípa tí jẹ́ ìmánì nígbàgbọ́. Qala. Ànábì fún lésì An tu'mina billahi kọ́ ọgbà kọ́lọ́hún ní jọ́ lọ́hún. wa malaikatihi Kọ́ ọgbà páwọn kan jẹ́ màláíkà tọ́lọ́hún máa ránṣẹ́. wa kutubihi Kọ́ ọgbà kọ́lọ́hún máa sọ̀rọ̀ tíra rẹ̀ ń bẹ Kùránì ń bẹ Báíbù ń bẹ àwọn míì ń bẹ. wa rusulihi Kọ́ ọgbà kọ́lọ́hún ní ìrànwọ́ òjíṣẹ́ yẹn kọ́ ọgbà ànábì gbọ́. wal yawmil Kọ́ akhir. ọgbà kọ́run ń bẹ. Wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. Ó sì gba kára ààyàn mọ́ ó gbà pé ìtó da àtẹ̀yí tí ọ̀dọ̀ Ọlọ́run ní tiwa ọ̀yà Qala. ó dùkọ́ lásọ̀dá kíta. Qala sadaqta. Má jẹ́ kọ́rọ̀ yìí àti ìwé kankan àkàn tẹ́bẹ̀ di ọ̀rọ̀. Ó bẹ̀rẹ̀ kí ní jẹ́ Islam. Ànábì fún lésì ọlọ́gbà. Ó wá bẹ̀rẹ̀ pé kí ní jẹ́ ìmánì ìgbàgbọ́ Ànábì fún lésì ọlọ́gbà ọ̀yà. Qala fa'khabirni 'anil ihsan. Níbi táwa ń lọ gan rè. Ó wá ní ìwà Ànábì fún mi náà nípa tí ń jẹ́ ìgbẹ́sẹ̀ dáadáa. Qala Ànábì pé anta abudallaha ka'annaka tarahu. òun ní kọ́ ọmọ ẹ̀sìn náà bí kò rí báyìí. Fa in lam takun tarahu. فإن لم تكن تراه فإنه يراك tó bá máa ṣe wọ́n bí ipò rí tó bá tẹ̀ rí Ọlọ́run mọ̀ fún òun rí ọ èsì tá náà bí fọ́nù ìbéèrè jẹ́ mélòó jẹ̀mọ́ ánsà rẹ̀ náà sì jẹ́ mélòó ṣe wá rí tàkọ́kọ́ tó ń pè ní al-Islam alikí ni mo pè al-Islam àwọn kan ni wọ́n dúró ń bẹ̀ kákírun káṣe nǹkankan káṣe nǹkankan káṣe nǹkankan àwọn ìyẹn àwọn àfọ́ òní fi kírun àwọn náà sọ bá ti ń kírun àwọn wọ́n sọ bá ti ń gbàwẹ̀ bá ti ń ṣe hájì àwọn kan ti dúró ń bẹ̀ kò sáwọn tí wọ́n ń jẹ́ bẹ̀ láyé ànábì wọ́n ti ń ṣiṣẹ́ yẹn bọ̀ tí wọ́n ló kọ́ ìfẹ́ kanjú ara mi ṣe rí ẹni mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọyẹ wájá bọ́ sọ̀rọ̀ mọ̀lá ṣe ká Adam Abdullahi Ìlọrí tíra wo lọ fẹ́ kà Atharul ilmi wal falsafati wat tasawwuf. òun ní tíra dà fẹ́ kà ní so kó tó kọ pé ìmọ̀ tí ń wí kó o mọ ibi tí à ń lọ Atharul ilmi wal falsafa wat tasawwuf fi masirati da'wat islamiyya ipa tí ìmọ̀ ń kó gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lòdò tẹ́ ń ṣe súfí wọn lè fòdó ṣe súfí ọ̀tọ̀ ni mímọ́ ọ̀tọ̀ ni súfí ò rárá ìkankan ní gbogbo ẹ̀ tó bá ní mímọ́ ò lè kọjá ẹ wá gbọ́n tí bàbá wí ẹ̀yin ọmọ kéwú torí pé ńgbà tó bá fi di aago 6 ọkọjá ìṣẹ́jú 15 ó tó ọ̀yà Atharu tasawwufi. bá ń lo ṣàtìlíyà kí n gbádùn ara mi súnmọ́ àfáà Atharu tasawwufi. ipa súfí Fi masirati da'wati islamiyya. níbi ìrìn àjò dáwà Islam tá là ń ṣe yìí At-tasawwuf. ṣé rí mo fẹ́ fi gbogbo ẹnu sọ fún yín báyìí wípé gbogbo ẹni tí ń tako súfí lónìí pátá àwọn àfáà wọn ti ṣe súfí rí wọn wá ṣe súfí rí wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà tó ṣe súfí àgbọ̀n torí wípé àwọn kan ṣe rádaràdá wọn pé àwọn ní súfí láwà ní kò sí súfí mọ́ àṣẹ bẹ́ẹ̀ nìkan náà ṣe rádaràdá tó wọnú Sambisa lọ kí ni wọ́n ń pè é ń bọ̀ wá kèyí tó wọ Sambisa lọ yìí inú gbó Boko Haram kí lọ̀gá wọn jẹ́ ṣèkáwù tí ń sọ pé inna àkídàtànà àkídàtù ahli sunna wal jamaa tó ní àkídà táwọn fi ń pààyàn àkídà ahli sunna wal jamaa ni sáàgbọ́ torí ẹ̀ka lọ pé kò sí súnà àmọ̀ ìyànjú ẹ̀ ni ẹ wá gbọ́ bí ṣe àdámọ̀ ti yànjú ẹ̀ ọya
التصوف ìtì jẹ́ súfí هو التنسك òun ni kéèyàn rọ̀ mẹ́sìn والتعبد ó sì sìn dáadáa والتزود kéèyàn sì ráyé sá وتزكية النفس kó sì kílẹ̀ ẹ̀mí rẹ̀ kó mọ́ dúró ẹ̀yin ọmọ kéwú tẹ́ẹ̀kan wọ búlú kí ni bàbá pé ní tasawufu bá ń tún wí àmìdù wa هو التنسك òun ni ká dì mẹ́sìn والتعبد ká sì sin lọ́hùn dáadáa والتزود ká sì rí ayé sá وتزكية النفس ká sì jẹ́ kí ẹ̀mí wa ó mọ́ ká fọ ẹ̀mí wa mọ́ spiritually ibi tí ìyọnu ti wá dé òun lọ́nà tó ní súfì tí ń gbà sí lọ àwọn tí wọ́n kílèmù tàṣọ́wúfù tí ẹ pé wọ́n ń sin lọ́hùn àwọn míì ń sin lọ́hùn léyìí tí wọn ò rẹ́rìí fún níbi tó ti náà sí súfì náà èso àfa لا يختلف اثنان في تأثير التصوف على فكر الإسلامي kò sí èèyàn méjì kan tí ó dúró báyìí táwọn méjì gbọ́dọ̀ máa síra wọn gbọ́ lérí pé ìjẹ́ súfì lápá nínú Islam pẹ̀lú òrí àbí òlápá kò sí ágúmẹ̀tì mẹ́ إثباتا أو نفيا kẹ́ ẹ máa jà fún pé alẹ́ fi súfì nílẹ̀ àbá alẹ́ parẹ́ kò yẹ kó bí ágúmẹ̀tì torí pé súfì ń bẹ ó sì ṣiṣẹ́ nínú ẹ̀sìn إيجابا أو سلبا ó wá lè ṣiṣẹ́ òun gbà mí ìjàbíyàn ní positive àó sẹ̀lbíyàn àbí kó ṣiṣẹ́ negative súfì ń bẹ kò sẹ́ni tó lè takò iṣu. حيث إن الفقهاء والمحدثين àwọn onífíkíù àti àwọn arábìsì خاصموا تصوفا wọ́n bọ́ súfì jà وصوفية wọ́n ń bá súfì jà àtàwọn tí ń ṣe súfì على خلاف موقفهم الفلاسفة lérí ibi tí wọ́n ti lọ́ọ́ papọ̀ máa wò ní falisafa ọ̀yà. ولو عصينا الذين نصروا التصوف ṣé àdámọ̀ ní súfì káṣe tìjàníyà káṣe kàdíríyà káṣe ṣàzàlíyà káṣe nàìsàbándíyà àbí káṣe ẹ̀mọ́sẹ̀ kámẹ́jẹ onítọ̀ríkà kákan jẹ́ onísúfì mọ̀láńṣe ṣèkà dáhùn wọ́n ní tá a bá fẹ́ ka àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ran súfì ṣe àbí. والذين خاصموا táwọn fẹ́ ka àwọn tí wọ́n ń bọ̀ onísúfì jà. لوجدنا الفريق الأول أكثر عددا من الفريق الثاني. bàbá ní àárí wípé látàná títí tẹ dòní àwọn tí wọ́n kún súfì lọ́wọ́ wọ́n pọ̀ jù àwọn tí wọ́n ń takò lọ. ولم نعرف من الفقهاء والمحدثين من تعملوا على الصوفية بأسرهم. ààrẹ nìkan nínú àwọn onífíkíù nínú àwọn aládìsí tí wọ́n ń gbógun ti àwọn onísúfí بأسرهم nínú àsìkò wọn أكثر من ابن الجوزي. àwọn tó pọ̀ jù mẹ́ tẹ́ bá rí àwọn onítako súfí jù mo fẹ́ káyọ̀ mẹ́ta fún yín àti ẹni tí ọmọ wò wá àyà tún fi àwọn tí wọ́n bá tara àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn táwọn náà bá dìde àkọ́kọ́ nù wọn. ابن الجوزي à ń pe àfa àgbà kan ní Ibnul Jawzi وابن تيمية àti àfa àgbà Ibnu Taymiya وابن القيم. Al-Jawziyya àti Ibnul Qayyim àkọ́kọ́ nù Ibnul Jawzi tó bá fẹ́ wo àwọn owó ni wọ́n ń takò súnmí jù tó bá bí ọ́ àwọn tí wọ́n ń takò jù mẹ́ta yìí lélẹ́rí wọn Ibnul Jawzi wọ́n ń takò àwọn súnfí ẹlẹ́kẹrin ẹlẹ́kẹjì náà ti ń takò ní Ibnu Taymiya ẹlẹ́kẹta ní Ibnul Qayyim Al-Jawziyya ẹlẹ́kẹrin ní Ibnu Abdul Wahhab tó dá mẹ́síádù wàhábí alẹ̀ tó wá padà transform háríhárí tí àwọn kan lóun ló di sàlàfíà èmi ò sọ yẹn but mo kàn fi example tá à ń gbọ́ ní so. wọ́n máa tàríkà. ṣé adámọ̀ ní tòun àti bẹ́ẹ̀ bá a ti rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jiná tí wọ́n tako súfì. wàjáda ní kúlí wá ìdí mìíràn náà sàátì sùfíyà. àwọn rí pé ní kọ̀ọ̀kan nínú wọn wọ́n ní ìfàní tí wọ́n jẹ lára súfì. dákẹ́ ń bọ̀ àti Ibnul Jawzi ni àti Ibnu Taymiya àti Ibnul Qayyim àti Ibnu Abdul Wahhab àrí lára wọn naza'atun sùfíyàtù
a rí ìfàní pé ọkàn takò ní ọjẹ́ ń bẹ̀ lẹ́yìn pé nífàní wọ́n náà tún ṣe bẹ́ẹ̀ ó ṣe bí wọn ọya. Ìmá bí zódì. tá a bá sọ pé àmẹ́rẹ̀rin yìí wọ́n ní kankan tí wọ́n kọ́ nípa ìfàní tí wọ́n jẹ ìṣesí elúdúbí tí ń bẹ̀rẹ̀ àwọn ìmọ̀ bí ìzúdi inú ráyé sá Àwọn ìwà ẹ̀. àbí nínú àṣà jẹ Wà ìmá bí tábúdì. àbí níbi ìfẹ́ràn sílọ̀ Wà tàrà sókè. àbí ìwà ẹ̀sìn mẹ́yà. Mímọ̀ ìkúsà mẹ́yìn sófin yàtọ̀ àwàlá. Ìyẹn làwọn oníṣúfí ń pè ní ìṣesí. Wà mọ̀kọ́ máa dín. Ìyẹn náà ń pè ní màkàmà lọ́dọ̀ wọn. Ẹ dákun ẹ gbọ́ mi, ẹ̀yin ọmọ kéwì. Àwọn àfáà súnnà gbòǹgbòǹgbò ni mo dákọ̀ wọn. Mélòó mo kà nísì? Mo ka Ibnul Jawzi àbí? Mo ka Ibnu Taymiyyah àbí? Mo ka Ibnul Qayyim. Mo wá ka Ibnu Abdul Wahhab. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n bá súfíjà tàhámẹ́lú àtàsọ́wọ́fí wa súfíyà wọ́n fèsì súfí wọ́n bá wọn jà lóòtọ́ ṣùgbọ́n tòun àti bẹ́ẹ̀ àwọn náà níbi tí wọ́n fi ṣe súfí bẹ́ẹ̀ tẹ̀ pé ní súfí bàbá wa ka nǹkan bíi mélòó ọyá inú ráyé sá béèyàn bá ń ráyé sá ìtí jẹ́ súfí nù Àwọn ìlèwà ráìn. téèyàn bá ń sàṣàjẹ tí èèkàn jẹ haramu ó jẹ nítorí súfí nù. Wà ìmá bí tábúdì. téèyàn bá ń sílọ̀ dojú àmì iṣẹ́ súfí nù. Wà tàrà sókè. bí a bá wá ẹ̀sìn máyà tí ń sin lọ́hùn bó ti ẹ kó ṣe nínú àti ẹ̀yìn náà ń pè ní tànásù. Mímọ̀ yúsà mẹ́yìn sófin. yíṣà méhìs. Yúsà mẹ́yìn sófin yàtọ̀ àwàlá. ìyẹn náà làwọn oníṣúfí sì ń pè ní àwàlù lọ́dọ̀ wọn. Wà mọ̀kọ́ máa dín. etí sún ń pè ní màkàmẹ́ nìyẹn. ọyà Wà kọ̀lìdà fàrú bí tàṣọ̀ wúfì. gbogbo àwọn àbá àti àwí ìparapata náà la pa inú súfí. Sàwọn àyí àpò àrùn yóò sàgó ìlà tàṣọ̀ wúfì. sàwà Sàwà àwọn àpò àrùn yóò sàgó ìlà tàṣọ̀ wúfì. wọ́n fẹ́ ni o àbáwọn èèyàn ló fi wọ́n ti síbi tàṣọ́wùfù ni wọ́n lépa súfí lápá lára wọn. Tẹ̀rí o. àbí wọ́n kọ́ wọ́n fẹ́ràn kọ́ àwọn mẹ́rẹ̀ ní táwí bàbá wa ṣéèkà ádámà àwọn ni wọ́n ń sọ̀rọ̀ á sì báàkì ọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn àfáà míì ipe gbogbo àwọn tí wọ́n ń takò súfí lẹ́nì àwọn náà nínà sàá tó ń súfí ìyá wọ́n ní àwọn ìlápá irú bí súfí ti ṣe ìbẹ̀ lára wọn náà bàbá wa ka bí nǹkan mélòó bí mẹ́rin pé òun ṣe lọ́hùn òun ṣe zúhùdù òun ṣe wárá òní bẹ́ẹ̀ ẹ̀yà ìṣòro. Máa ń wà tàṣọ̀ wúfù. tọ̀ ìtí wá ń jẹ́ súfí gan tá a bá yí pé Ibnu Taymiyyah súfí lápá lára rẹ̀ ṣé wọ́n mọ̀ tí ń jẹ́ súfí ni tá a bá ní Ibnul Qayyim ṣé wọ́n mọ̀ tí ń jẹ́ súfí ni tá a bá ló lápá ìtí wọ́n bá pè nǹkan wọn ní kẹ́ pé nígbà tá a pé al-Islam tá a lóhun ní dínú salam tá a pé Islam lálàáfíà ṣé ìgbà táwọn kan wá ń gún gbẹ tí wọ́n ń gúgbò tí wọ́n ń lẹ̀yàn ló kópa só ti wá túmọ̀ sí pé Islam ò jẹ́ Islam mọ́ ìwà tó ń kálukú bá ní tọ̀bí àrẹ̀ náà mọ̀ fi hùwà ọyẹ mọ̀ gbọ́ kí ní jẹ́ súfí. Wà kéfà nàṣà fìlì ìsìlám. ó ní súfí ṣe bẹ̀rẹ̀ inú Islam. Wà máa ń wàlẹ̀ àzárúlẹ̀ bí tàrákàwò bí da'awati ìsìlám. kí wá lè rí patí súfí lẹ̀ sínú Islam tá a fi máa yí pé ṣé eré jẹ́ kí n sọ fún kan fún yín wà láì tí ọba sí súfí ìyá ó sì máa jẹ Islam. a kéwú débẹ̀ gbogbo nǹkan yòókù àwọn al-mutakallimun àwọn onítàwhídì yẹn tí wọ́n lọ mú dárájà ẹlẹ́ẹ̀kejì níbi àlìímọ̀ nìyẹn àti ó gba àwọn fìkọ́ àwọn tẹ́mú dárájà alákọ̀ọ́kọ́ kò sí spiritual power ń bẹ̀ àwa tá ní spiritual power ní ó ń tàṣọ́wùfù tọ́ ọba ti ṣe tàṣọ́wùfù rẹ̀ nílànà tó fi bá ìsìlámù mu tó ẹ pé ìwọ tó ta kò yí tí mo fẹ́ yanjú lọ́dún yìí ó ṣe wàhálà gan tọ́ ọba ti ní bèèbú tí ọba ti sọ̀rọ̀ lẹ́nìí yẹn máa bèèbú ẹ máa gbọ́. Wàhálì. ọ̀yà. Sátẹ̀kìdí sàlàfíyàtù aláṣùfíyàtì bí áàbì ìbìláàdì. Bàbá Ṣẹ́rà Dámọ̀ sọ fún wa pé ìjẹ́pà sàlàfíà lè ká kí wọ́n pa súfí rẹ̀lú yìí. Torí pé súfí sàlàfí kálukú wọ́n fèsì ara báyìí. Kọ́dà irú wa yìí náà ní sin tá a bá sọ tó bá dáa wọ́n máa sọ pé
ẹ̀kọ́ funfun nínú kòkò dúdú ìkòkò tó dúdú ni súfí èmi tí mo wá sọ̀rọ̀ àkídà bẹ́ẹ̀ èmi ni ẹ̀kọ́ funfun níbi táwọn èèyàn bìlífù wípé níbi táwọn wà mùsùlùmí àfi kó kọjú sọ́nà kan náà ọ̀yà. àríbáàtú àsílàtì ilé ìka àjìbàtìhá. àjìbàtù àánú. ilé ìka àjìbàtùhá. ó sì lè jẹ́ àjìbàtàhá gan. ilé ìka àjìbàtàhá. ìbéèrè mẹ́rin mo fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó lọ́mọ kéwú èmi ò ṣe wá àti fẹ́ni tí ì sọ torí pé nígbà tí wọ́n wá ipá fàáyín ọwọ́ náà àwọn nígbà ń dídì bẹ́ẹ̀ tọ́wà lọ ṣàgbákò wọn ò mọ kéwù àbẹ́rẹ́ kan sí láìlá ìlàlá níjọ́ jímọ̀ wọn ní ọwọ́ náà wà lọ ọ̀daràn gbogbo àwọn tá a wí ìjọ tí wọ́n ń rú lulẹ̀ kò síjà láàrin mùsùlùmí fáàtì tó wà ń bẹ̀ mọ́ sọ fún yín o ìjọ táwọn oníṣúfì rú lulẹ̀ nílẹ̀ Yorùbá yìí kò sí wàhálà kọ́lá tó wá fẹ́ bára wọn jà tó fẹ́ jogún pé kàdíyà ju tìjàdíyà lọ tìjàdíyà ju kàdíyà lọ wọn rí wí níta ó ṣe rí ni ìbéèrè mẹ́rin kọ́ máa lọ́nú afẹ́fẹ́ ń bí ẹ̀yin náà ọyẹ́ mẹ́gbọ́ alìjàwáàbò láwọ́lù àìsà alákọ̀ọ́kọ́ ohun ìbàtà sọ́wọ́ fòfìtà níbi mọ̀kùtẹ̀lìbà tí ní Súfí definition rẹ̀ oríṣiríṣi definition wọn fún tó o bá ti wá rí kan tí ò dá tó lọ lè mú alábòsí ni ọ àzíbà fìlàbìlì màdá dìde ó dìpẹ́ndì lérí ọ̀nà tẹ́nì kọ̀ọ̀kan bá rìn ibi Súfí rẹ̀ tó bá lóhùn sí ló fi jẹ́ sí pé èmi láìkì àtàsọ́wúf bílà àtàtọ̀rùk kí ni mo pè ẹ wí kí ni mo wí kọ́ ọmọ ṣe Súfí kọ́ ọmọ belong sí tọ̀ríkà irú ẹ̀ làwọn ìpìlẹ̀ ṣe torí ìbà débi wípé àwọn sàábé ṣe Súfí o Allah ìbà dérí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bó tẹ̀ jẹ́ pé wọ́n pè Súfí jọ́nà wọ́n pè Súfí ni tó bá jẹ́ sí pé tí àwọn tí wọ́n mọ̀ nípa Súfí tí wọ́n gbé kalẹ̀ yẹn òun ni kò sí bẹ́ẹ̀ ṣe treat ẹ mọ̀ yí pé wọ́n mú min nuri mishkati nubuwa ọ̀yá àzíbà fìlàbìlì màdá mo ti tú yàn mídì wàlìmọ̀nà ìdí mo ti tú yẹn náà tàbára abúnà ìbí àdìbà ní àfá àbúnà ilé aṣọ àlẹ ẹgbọ́n tó wí o bí ìyá tìrá òlìyá yìí níbi tíra yẹ àdádàmù nìyà ó ti sọ̀pọ̀lọpọ̀ tàrífù wàtàkárà ní kò ṣọ́ èrì ìrìsálàtì àfá àwọn náà ṣe tiẹ̀ ìṣòṣò wàlìmọ̀dúwírí sọ́ọ́dí tí mo fi ní kọ́ ọmọ jánẹ́tì fún mi lọ́dún yìí ó ní pé iṣẹ́ pọ̀ ìwà fẹ́ kí ìṣẹ̀ tún máa control náà torí pé mo mọ̀ pé gbogbo ẹ̀ ń bẹ ńlẹ̀ níbẹ̀ ọ wá gbé mi kó yóò máa rìn àwọn ibi tí ọba ti nẹ́sẹ̀sì ó kó mi ó kó mbẹ́ wọ́n ti gbọ́ dáyíká ìyẹn ni pé lè ánà sùfí yàtà àwọn Súfí àṣìká lọ́n onírànràn ni wọ́n láàfẹ́ ọ̀làwọ́n wọ́n ṣe sọ pé bí wọ́n ṣe mọ̀ ní wọ́n pọ̀ wàbí múlíwùlà máa hù inú àwọn onísúfí àfọ́ onímọ̀ tààrà mẹ́nu wọn wàbí múlíwù máa hù inú àwọn Súfí àfọ́ onífíkíù tààrà mẹ́nu wọn wàbí múlíwù dábà hù àwọn ẹlẹ́kọ̀ọ́ tààrà mẹ́nu àwọn Súfí wàbí múlíwàlá síbà àwọn tí wọ́n jẹ́ philosophers wọ́n bẹ́nu àwọn Súfí wàbí múlíwàsítọ́ sáàsì jù àwọn tó jẹ́ sí wípé albustọ àwọn èèyàn lẹ̀ ẹbẹ̀ẹ̀bẹ̀ asúzàj tó jẹ́ sí wípé áńkàlì wọn kọ́ tán wọ́n bẹ̀ ní Súfí ọya wàbí wọ́n sọ́ọ̀dì kú nẹ́lmọ̀kùlẹ́sùn àwọn olóòtọ́ tí wọ́n máa ń sin náà torí Ọlọ́run ibẹ̀ ní Súfí wàbí múlítàbí bú wàláì òkúrọ̀ ń bẹ nínú àwọn Súfí almudilun tí wọ́n máa ń sọ àwọn èèyàn wàbí irú wọn iná àwọn tí wọ́n sọ pé bọ́ bá ṣe láyé lálọ́lá bọ́ bá ṣe yálà tívù ó yẹ kó tún wá ó nídìí àṣejẹ́fà àwọn àgbákò Súfí nù àwọn àgbákò Súfí nù àwọn ni wọ́n bẹ̀rẹ̀ kàrámà ṣéhù níta nábì òṣèwà ní ṣéhù kan ṣe wọ́n yìí ti gbé kalẹ̀ nítorí bá ti lè jẹ́ mùjísàfà nábì kan kò lè jẹ́ kàrámà fún wòlíì kan bí kó ní wòlíì
ṣé ewu rẹ̀ wá ń gun sánmà lọ bó ṣe bọ́ ọlọ́run lérí àgànù bá fà lẹ́sẹ̀. gbogbo tó bá ti rí báwọn àlìkáàsì búnẹ̀ mùdìlú ibẹ̀ náà àwọn Sufi òkúrọ́ tí sọ̀yẹ́ nù ibẹ̀bẹ̀ tá a bá tí wá gbọ́ pé nìkan parọ́ ìṣẹ́ mọ́rọ̀ nínú àwọn Sufi gbogbo àwọn èyí tí wọ́n kà ń kọ́ ẹ̀ṣọ́. wà bí mùdù áàtù. àwọn má sọ pé dùn àmọ́ tuntun ṣẹ́dá. wà bí mùdù áàtù. àwọn tí wọ́n pèpè sọ́nà Ọlọ́run wọ́n ń bẹ nínú àwọn Sufi. wà bí ìmọ̀lẹ̀ àdìríyà. àwọn tí wọ́n pàpè mọ́ra tí wọ́n sọ Sufi wọ́n ń bẹ. wà ní gbólù yàrá. irú àwọn tí wọ́n ń pè báwọn ni wọ́n lọ fi mùrídì wọn kì mùrídì ó mú ìyàwó lọ yóò ní kójú wọn tẹ̀sí ìyàwó rẹ̀. àdìkí ni wọ́n dámọ̀ ṣé wọ́n ṣe ni àwọn tó ń ṣe fún tó wá bá wa kò àìmọye ṣé bọ́ lórí burúkú kan ló gbẹ́gun fẹ́nìkan àtọ́tí tó ní oníṣẹ́ Ibrahim ń lò mo ní pé nọ́mbà rẹ̀ fún mi sàlámù àlékún ẹ gbọ́ wọ́n lẹ́yìn ṣe Ibrahim lọ tí ẹ̀ ní sí oríire àwọn wèrè inú Súfínù ẹ má torí pé rí yìí nǹkan ní òsì ìṣó. wàlíkùlù ya kóso mi mẹsùlọ́bì yìí. gbogbo ẹni tí ọba sọ̀rọ̀ jáde ẹ̀rọ ọmọ lónìí àtẹ́sùnà ni o àtẹ́sùnmí ni o àtẹ́lómí tó ṣe nǹkan kan ní wàlíkùlù. ya àkóso mi mẹsùlọ́bì yìí. dédé ibi tí kálukú bá ti mú mi ni ó mọ̀ gbé jáde. kò túmọ̀ sí pé tí ń gbé jáde òun ló wà níbi tó wà. lápèjúwe ẹ̀rí mùsùlùmí sí ọkàn gbóde onítò ẹni tó bá ti ṣe kéèkàn káwọn ti táyà bọ́ lọ́rùn káwọn sun Islam kọ́lẹ́bù ìwà tí máa ń hù nìyẹn kìí ṣe ẹ̀sìn tí ń sìn. ok bí irú ọ̀rọ̀ tó fa wàhálà ní ilẹ̀ Haúsá ń jò ní ọmọ tó bú àná Muhammad nínú pílátífọ́ọ̀mù wọn lẹ̀ lóko wọn sun wọn pa àwọn èèyàn kó hadisi jáde wọ́n sì kó ìmọ̀ jáde pé inú Islam ẹni tó bá ti bú òjíṣẹ́ Ọlọ́run èèyàn máa parí àwọn ẹ̀mí bá jáde pé ọ̀dà ànábì gan wọ́n bú lójú ẹ̀ ṣé bí wọ́n bú ànábì iná ilẹ̀ ni ó bú fi ń sáàkì ẹni tó bú sáàkì wọ́n ń wá kí ìgbọ̀ ya ó padà lọ nìkọ́ọ̀bù ó dírẹ́sì fa ó ní kẹ́kẹ́ dọ́dọ̀ ànábì àwọn kan ní rárá sàábé kan ló gbá mú ló mú wá òun lọ́mọ ń ṣe wùbí tù á nà Rasulullahi àwọn àdáni fàyàfù yìí nà Rasulillahi máa mú lò ṣe bá kọ́yìn bó ti bẹ̀rẹ̀ sí ní kọrin fún ànábì at the end of the day irú kiri tí mo wọ̀ yìí tó wà lọ́rùn ànábì máa yọ fún mi tọ́lé pé ẹ pààyẹ ẹ sùn tẹ́ bá bú ànábì ni wọ́n ti tà wá ádà yìí pé wọ́n ó ṣe bẹ́ẹ̀ fún nígbà wọ́n rí tó túbá kí ló ṣẹlẹ̀ ànábì fèríjì kí wá sànẹ́ Muhammad kan gbogbo ànábì ọ̀rọ̀ ìtọ́ bá bú wọ́n ní bí ó ti ṣe bẹ́ẹ̀ fún un ọ̀dà nígbà tẹ́ bá gbá mọ́tọ́ wá lóhùn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ nǹkan àwọn èèyàn wá ní rárá torí wípé ẹni tó bú ti kú ẹni tó fẹ́ tọrọ ìdáríjì lọ́wọ́ rẹ̀ ti kú àfi kí wọ́n pa ẹ sì ní àlẹ́ àǹbìyá wà àyà ń fi kuburihim. You see now kó máa ṣe fàtiwá lọ síbi ìwà rẹ̀ ẹ àwọn ọlọ́pẹ́ tó nípa àwọn kan ṣe bákanbákan déédéé àtijọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí ní tako akídàkákídà sí táàdì sọ̀rọ̀ ẹ má gbẹ̀mí lé àjẹ́ ẹ má gbẹ̀mí lé oṣó ẹ má sóògùn àdúrà ní ẹsẹ̀ wọn rí bí fi mítì sí Súfí pé àsúfí náà mọ̀ dáa ṣébí kan ní àfáàrí ibi dé sí wíwù ní tí wọ́n mọ̀ wí náà ni wípé kó ń bẹ ọ̀rọ̀ súnà lọ sọ yìí ó kàn wà nínú Súfí ni ẹ̀yin ọ̀sọ́ yìí pé àṣẹ súnà tí ẹ ní Súfí náà àwọn yòókù yìí sọ báyìí ẹ wà bó sí. a sì ní kó mẹ́ torí tá a bá rójú tá a bá rí bí mọ́jú kó mẹ́ àmójú tó ni. mo ń fẹ́rẹ̀ yìí ṣàlàyé bẹ́ẹ̀dì àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọyá àfa kéde ẹ̀ sí. وكل إناء ينده بما فيه ينده وكل إناء ينده بما فيه. omi tẹ́rí ń kò ní kọ́lọ̀ kọ́lọ̀ gbá ní kọ́lọ̀ what ní kọ́lọ̀ omi èèyàn tí ò bá dáa tó bá hùwà tí ò dáa ní pátì bì kan ẹ má sọ pé pátì yẹn ni ò dáa
especially tẹ́ bá ráwọn míì tí wọ́n dá mẹ́ nísìnyí dọ̀la Sheikh Abdul Qadir Jilani qaddasallahu sirrahu àwọn kan gbà yí pé kìí ṣe ní súfì ò kìí sara nínú àwọn àlùsùnà kí ló fà torí pé ó ṣe súfì ẹ̀ bó ti yẹ kó ṣe bí ẹ̀ bá ṣe súfì bó ti yẹ kó ṣe kò gbọdọ̀ tako súnà èyí tí Sheikh Adam pariwo nù táwa náà dẹ̀ gbọ́ yé lórí jọ́sí pé tí ọba correct wa lérí kíní kan bá ṣe kíní kan tá a bá lẹ́rìí fún tá ọba ti sọ fún wa á lọ wà ní tí ọba ti sọ̀rọ̀ mẹ́ àdánù ètí jẹ́ súfì nù parí ọ̀rọ̀ yẹn délẹ̀ káwá kí á yà yẹn. لأنهم ينظرون من مختلف الزوايا مختلف لأنهم ينظرون من مختلف الزوايا والنوافذ ṣé Ádámù ó ní bẹ́ẹ̀ nìkan bá wà tí ó dá nínú àwọn Súfí لأنهم ينظرون من مختلف الزوايا lúngù tó ń kálukú wà títí ń wò náà ó yàtọ̀tọ̀ والنوافذ wíńdò tó ń kálukú tí ń wò ta ó yàtọ̀tọ̀ wọ́n lè rí ọ̀rọ̀ tí ó fẹ́ máa rọ́ọ̀gì ẹ̀tún wọn sí ni kò túmọ̀ sí pé kìíní yóò sí eléyìí ní jẹ́ foundation àwọn ọ̀rọ̀ Súfí tí ń bọ̀ tipẹ́ mo sọ fún yín wípé ní tí ń bọ̀ látàrí Ànábì kò jẹ́ Súfí ni kò dẹ̀ síjà ń bẹ̀ tí ó bá jẹ́ Súfí ńgbà náà bẹ́ẹ̀ ni àìbẹ̀ kọ́ alifuqahau àwọn ilmul kalam tá ń pè ní almutakallimun nísì wọn ò jẹ́ kálukú òjò kọ yẹn láti ilẹ̀ nígbà wọn kó jọ àwọn alákìídà kò sí tí jẹ́bẹ̀ tẹ́lẹ̀ nígbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣe imanu billahi wa malaikati wa kulli wa rusuli àwọn náà dúró mẹ́ pé àwọn ẹni usulu dínì lélẹ̀ kò yé ṣe bẹ́ẹ̀ ní jẹ́ tẹ́lẹ̀ táwọn kan náà bá jáde látara àlè ihsan tawi tí wọ́n bá ti ṣe é dá ẹ má sọ pé ò sí ń bẹ wallahi isma billahi alladhi la ilaha illa huwa téèyàn bá dúró ti àtànásùkù wa ta'abbudu wa zuhudu wal wara'u tá ń sọ yẹn irú wọn ni máa ń sọ fún àga yìí pé kó sún tí ó sì sún. Ibn Hanbali Ahmad bin Hanbali ẹ rí wípé lọ́dọ̀ wa àfọ́ ní fíkìú ni àbí àbáfọ́ fíkìú kọ́ ni àwọn ọ̀nà tó fi rin ọ̀nà tẹ́jì mọ̀ yí pé báwọn onítàsọ́wùfù ṣe rìn ní àkèwú débẹ̀ fún yín ṣé bóun ló bọ́ bàtà lẹ́sẹ̀ yí pé kán lọ fi hàn ẹni tí ó ní nǹkan ṣe rúkìá fún Abu Hanifa ẹni táwọn ìjọ̀nù kó sí nínú táwọn ẹsẹ̀ máa gbọ́wọ́ lé lérí táwọn ké rúkìá ó ní ẹ lọ fi bàtà hàn ẹni tó ní bàtà yìí ní kó jáde ẹ sọ yí pé Abu Hanifa tó ní bàtà yìí tó ní kó jáde bó ṣe rí báyìí pé ó sì lọ wà látàlá èèyàn máa sin lọ́run débẹ̀ nígbà tá a ti wá mọ̀ yìí pé ìmójútó ìsin lọ́run tààrà níbẹ̀ tasọ́wọ́ kí lálẹ́ àwọn èèyàn bẹ̀ sí nígbà tí mo sin lọ́run mọ́ nísìn wọ́n ti fẹ́ dolówó ramani sì dára pàtà wọ́n kún ẹlòmíràn lọ́wọ́ báyìí nísìn ọlọ́run tá sí rí bẹ́ẹ̀ náà ń wo ní social media tó wáyé jẹ́ pé ká sẹ̀sìn ká súnmọ́ lọ́hùn mo ti tẹ́bẹ̀ bí ọ̀rọ̀ báwọn kò sáyé ẹjọ́ kankan a bá ti bẹ̀rẹ̀ lọ́la ó fi wá mọ̀ ìpè sáà lè eradicate Sufi àkọ́kọ́ kò ṣeé ṣe àyà máa jà ní wallahi ta'ala àyà máa jà ní àfi tó bá yẹ pé tasawufu ti kú òní èyí tí mo lánàá sọ yìí ẹ rí i pé lọ́dún tó lọ ọ̀nà mélòó la pé Sufi sí ọ̀nà mélòó ni ọ̀nà àkọ́kọ́ mọ́ ìwọ mọ́ wí síbẹ̀ kí n máa gbọ́ ó ti lọ lórí yìí ni ọ̀nà àkọ́kọ́ kí la pé Sufiyatu haqa'iq àwọn Sufi òdodo ẹlẹ́kejì al-Murtazaqo àwọn al-Murtaziko àwọn ní Sufi olówó Sufiyatu rasmi ni àwọn táwọn kan rí pé wọ́n kàn ṣe Sufi àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Sufiyatu haqa'iq ní Ibn Taymiyyah àgán fọwọ́ sí á ṣe wá ní òsì onítorí ìdí eléyìí a kà á yà Kùránì o kẹ́yìn obìnrin náà kẹ́ sì jáná sí mbẹ́ ọ̀yá bismillah pé ló tó tẹ́ mọ́ kí lẹ́yọ kọ̀ọ̀kan kọ́ yọ kìíní ń bẹ́ẹ̀
ṣe kí a tó mọ̀ slow. Gbogbo tí bẹ́ sọ́nà àtìlẹ̀ ní dákọ̀ Ọlọ́run. Ọba agbára, ọba mímọ́, ọba ìjọ̀gbọ́n. Ọlọ́run lọ́mọ ọmọ gbé òjíṣẹ́ dìde níbi kọ̀mọ́kà. Ẹgbẹ́ ó sẹ́ẹ̀mọ̀dí tí Ọlọ́run fi gbé Ànábì dìde lẹ́ni tí ọmọ kọ tí ó mọ̀ká. Sẹ́ẹ̀mọ̀dí sí. Màbí. Eré àwọn lágbàáyẹ̀ máa ń pè gan. Tọ́bá ti mọ̀ọ́kọ̀ ọkà tẹ́lẹ̀ wọ́n ní bírèèni rẹ̀ ni ọgbárí ni èèyàn máa gbárí jàre. Ẹgbẹ́ àti ọba ti mọ̀ọ́kọ̀ tí ó mọ̀ká. Sẹ́ẹ̀rí bọ́gà mi ti rí hùn. La ilaha illallah. Ìjọ tó fẹ́ rẹ̀ sáwọn ará Mẹ́kà wípé àwọ̀ Mẹ́kà yẹn. Ó ní kí wọ́n kọ pé látọ̀dọ̀ Muhammad. So later on táwọn èèyàn láwọn ò ní gbà pé kí wọ́n padà wá lọ́dún mi or something like that ìbẹ̀rẹ̀ kọ́ là ń lọ. Sẹ́wọ̀n pé ńgbà tí táwọn kan yarí pé Muhammad táwọn rí bẹ̀ gangan làwọn ò fi ní gbà. Muhammad kọ́ yọ Rasulullah táwọn ò fẹ́ gbọ́ Rasulullah kó sọ pé Muhammad. Iṣẹ́ wa ń béèrè pé ibo ni Rasulullah bí ogun tọ́kọ yìí. Ọya ẹmú kiri wá kí n parẹ́ fún sẹ́nu bí sí bílẹ̀ ní Rasulullah. You can see. Èdè rẹ̀ lábára tó dẹ̀ mọ́ sọ. Ànábì gbọ́ lábára gan. Torí pé èdè rẹ̀ ni. Ṣùgbọ́n ìmọ̀ Yorùbá sọ rẹ̀. Sọ wá túmọ̀ sí pé ọmọ Yorùbá. Káàrin ẹ̀yin ọmọ tẹ́nu yín fẹ́rẹ́fẹ́ ìbò yẹn nísìn. Tí a bá ní kó kan níwò yìí jẹta, à ń jiyàn pẹ̀lú ẹ̀gúsí àti ẹran ọ̀yà. Ó kọ́ Yorùbá kalẹ̀, ó sì kú. Torí pé ọkàn máa làágùn ni. Ọkàn máa làágùn ni. Níwò yìí jẹta. Àjẹyẹ pẹ̀lẹ́ ẹ̀gúsí àtẹran ọ̀yà ó lè rí kọ́. Wọ́n bá tẹ̀wá ní kọ́ fàmì sí ó ti dá láwọn. Ọmọ tí wọ́n ní kọ́kọ́ ìrẹsì ó wá kọ yí eléèbó yí R-E-S-E èrèsè ló pè ní rẹsì. So ìdí tọ́lá ń fi ní kí Mustapha ó jẹ́ ẹni tẹ́ pé kò mọ́kà tẹ́lẹ̀ kìí ṣe pé ó pè sẹ́dínsì unlettered kọ̀mọ́kà ni torí wípé wọ́n ní orí ẹ̀ ló ńgbà tẹ́ tí wọ́n pé kò mọ́kà ọya kí ló kù tẹ́ fẹ́ sọ. Ọlọ́run ní agbójíṣẹ́ dìde ń bẹ̀ òun gẹ kọ̀mọ́kà àmọ́ kìí ṣòkònú. Yatlu alayhim ayatihi. Adúgbò máa kẹ́ àyà àwọn Ọlọ́run fún àwọn èèyàn. Wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma. Wa yuzakkihim. Ó sì kọ́ wọn ní bí wọ́n ṣe fọ ẹ̀mí mọ́ àwọn oníṣúbí lónìí. Tẹ̀síkíyàtù nafsi nìyẹn. Ẹ sọ àwọn tó ní tẹ́ bá àwọn Súfí. Màá gbé yín débẹ̀. Àwọn ìrìn àjò tó yẹ pé tí n bá bá ọ sọ̀rọ̀ wà láì bàbá mọ́ ló sì máa kó lẹ̀. Àwọn ìrìn àjò, àwọn exercise tó yẹ pé bọ́ọ̀ bá ń ṣe tó máa ń tọ̀ bá kọ̀ rẹ̀ tó ń tẹ̀lé. Wà láì tó bá gbọ́dọ̀ nìkan ní Súfí ò da ọ̀fẹ́ lè arrest yẹ. Ó dá àwọn náà mọ̀ kó dá ara wọn gidi mẹ́rin ẹ fi tako. Wọ́n sì wà torí pé yín ti ẹ̀ ń bẹ nínú ìṣesí àwọn Súfí gan dàwámù sùkútì mẹ́mẹ́. Kí ni wọ́n ní mẹ́mẹ́ yìí jẹ̀mọ́? Dàwámù sùkútì ẹ̀mọ́ ìdákẹ́ dáadáa. Sáwọn tó ń bẹ́ẹ̀ bí tán ti dákẹ́ dáadáa náà mọ̀ bóde bá àti ń bóde yìí pé Súfí ní mí. Kìnì kan. Dàwámù sùkút, dàwámù síyá, dàwámù wùdú yìí, dàwámù díkìr, ó di yé kí á bí sí débi gbé gbogbo à ń pariwo yìí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn kákéwú, ká sì tú zọ́hírù rẹ̀. Bátínù rẹ̀, ìtí sọ, ṣé Ádámù sọ̀rọ̀ débẹ̀? Ó tún ní ó fi hàn. Ẹlòmíì tí bá wá fi ń hàn yàn, òun náà ṣe Súfí láàrin o. Àkántà àbúdà láàkà nákàtàrà wo òun lábẹ́ tù kọ́ ma ṣe náà bí i tí òun rí kọ́bẹ̀ nǹkan jánẹ́sì fún ibẹ̀ gbé máìkì lọ bẹ̀ síkíáskíá ẹ̀yin náà kéwú ta lọ́bẹ̀ kéwù ṣé mùsẹ̀ kí mẹ́nu ayẹ kéwù fún mẹ́ra pẹ̀dáhùn. Yusabbihu lillahi ma fi samawati wa ma fil ardi. Mo sí.
الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحق máa lọ bẹ́ẹ̀ وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. kẹ́lòmí ló tún kèsẹ́ rí pé ń skip nísì ilé kéwú lẹ sì wà ọgbọ́nà lè máa kéwú kò sí tí jẹ́ pé kí ṣúdẹ́ǹtì máa kéwú o ọyáyáyáyá ẹgbẹ́ kó lọ́dọ̀ wọn tí wọ́n máa ń dìndìnrì lọ́wọ́ ẹ sójú wọn orin náà fẹ́ kọ láyé wọn kọ́lọ̀ mọ́ sí nílá ogun olórin aṣẹ́wó kóbi yíyìn mí ẹ wá ń ṣẹ́jú kó Kùránì fún mi ó jèrè. يسبح لله ما في السماوات وما في الأرض. شكرا اوكي شنو كون الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتهم بارك الله فيك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء فضل الله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. ẹ̀yà kẹ́lòmí ló tún kà á tún ni alájà ìyá nọ́ọ̀sì ńkọ́ ṣé ní mẹ́ta ló fẹ́ kà ó ẹ̀yà òun náà kà kò sẹ́ni tí wọ́n gbérí rẹ̀ wá fi gba pààrọ̀ lékè o. èyí tó di mùsùlùmù nu. Al-Maliki al-Quddus al-Aziz al-Hakim. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. jẹ́ kí n bọ́ tún kéwú sí mẹ́wọ̀n tí a mọ̀ pé làmọ́ ní bẹ́ẹ̀ làmọ́ òun náà tún wọlé tó bá fáfà rẹ̀ èyí òun náà wọlé làmọ́ yẹ́lá àkúbìhìm òun náà wọlé barakallahu fik alájà ìyá lọ sọ́yà kéwú mẹ́wọ̀n ilé kéwú lẹ́wà. يسبح لله ما في السماوات وما في الأرض. الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل ما wà ńbẹ̀ lọ lè kí ó lọ wà kò sí lọ. كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. àwọn arẹ́rìn bá ń gbé wa èyí tẹ́ kéwù náà tó so nǹkan tí mo fi ṣe bá ń fún yín ọ̀rọ̀ pé káwọn ọkùnrin ọmọ aké kẹ́ ẹ mọ́ wá wòran kọ́ gbogbo yín nísìn ẹ̀yàn ọmọbìnrin yìí nísìn ṣé ẹ ti lọ́kọ ní kẹ́ ẹ lọ lè mú wá o torí wàhálà nínú ẹ̀mí làmọ́yẹ́ ní àkúbì yín òun náà lè fẹ́ rí ké kọ́mọ̀ jẹ́ pé ẹ fẹ́ ṣe ní ti hákù lọ sílé àwọn ọkọ wàhálà nínú ẹ̀mí làmọ́yẹ́ ní àkúbì yín ẹni gbogbo eléyìí tá a wí lénìí tàbí akọ́ mbẹ́ ìta fẹ́ ká kọ́ mbẹ́ òun náà ni wípé súfí kò sẹ́ni tó sọ fún wa yí pé kò sínú ẹ̀sìn àmọ́ báwọn kan ti ń ṣe kò yé sẹ́sìn wa wọ́n ṣe ìtí wọn tí wọ́n wá ń ṣe wọn wá parẹ́ torí kò sẹ́nìkan nínú ẹni tí ń gbógun tí wọ́n lónìí tí ọ̀gbọ̀dọ̀ wọn kọjá ọ̀rọ̀ mìíràn mo tó fẹ́ sọ mí ẹ tún máa wáyé náà kì gbogbo tẹ̀fsírì ayé tẹ̀ ń ká àwọn Súfí ló ṣe sọ́tán gbogbo tẹ̀fsírì tẹ̀ ń ká àwọn Súfí ló ṣe gbogbo àwọn hadisi táwọn ń gbé káwọn àwọn tíra ahadis pé ẹjá ṣe ṣáríù rẹ̀ àwọn Súfí lọ́pọ̀ mẹ́ ọ̀rọ̀ mínú tẹ́bà wá ní bóde kí n máa ṣàlàyé ẹ̀ ni ẹgbẹ́ tí wọ́n máa jẹ́ dé náà nìyẹn torí ìdí eléyìí tasọ́wùf ọ̀gánlẹ̀mí Islam àwọn ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ fún wa a máa pàdé ẹ̀ ní ìdí tá a fi àkáǹtì nọ́mbà wa síbẹ̀ torí ìdàgbàsókè mọ́sálásí ni tàbá ti kó yá yìí nísì ṣéèsì inú náà ti tó kètò kẹ́ ẹgbọ́ kètò ọwá díjò ọya sàlátù rọ́bí máa sàlámì aláàbíbì خير الأنام صلاة ربي مع السلام على حبيبي خير الأنام صلاة ربي مع السلام على حبيبي خير الأنام صلاة ربي مع السلام على حبيبي خير الأنام بعد شكوبه كان القطوبه فرنتوبا ليس أمامي ذاك النبي الهاشمي ذاك العلي الحديث علي صلاة ربي مع السلام على حبيبي خير الأنام ذاك رفيع
جوز المنيع ذاك شفيق يوم القيامة عين الكمال عين الجمال كتب الجلال كتب الكرام صلاة ربي مع السلام على نبي خير النبي لا في جلالي لا في ظلالي لا في الأهالي لكل ضم جم الخصال جم الغالي جم النوالي نادى رامي صلاة ربي مع السلام على حبيبي خير النبي يا من أبوت بما أبوت ثم صفاه أقلي مرامي ربي مهني ما كان مني سوءا فإني بك تصوني صلاة ربي مع السلام على حبيبي خير النبي يا ربي كفر ذنوبي واستر عيوبي واكشف كربي واكبر أفعالي حقق منايا فيك امتنانا واكبر عنانا إلى الإمام إلى الإبادة وافتح يا ملاكا سبل السلام وارزق لنا يا البرايا إن المنايا حسن الختام صلاة ربي مع السلام على حبيبي خير النبي صلاة ربي مع السلام على حبيبي خير الأنام صلاة ربي مع السلام على حبيبي خير النبي صلاة ربي مع السلام على حبيبي خير الأنام صلاة ربي مع السلام على حبيبي خير النبي يا النبي جامع النبي جامع هو في السماء محمود وفي الأرض محمد شفيع الخلائق يا النبي أعظم لمن يا النبي أعظم لمن بلاك أبي وأمي يا رسول الله بلاك روحي ودمي يا رسول الله بماذا أبا مريم لرسول الله وإذنه أنا لفوضى برسول الله لقد أتيتنا وهبي لا نبي الله بواسطكم دروب دوام برسول الله يا رسول الله بلاك أبي وأمي يا رسول الله بلاك روحي ودمي يا نبي الله يا رسول الله بلاك روحي ودمي
كاشف الغمة مجيب مجاب مجيب مجاب يا كاشف الغمة يا مصطفى سيدي يا مصطفى سيدي